A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Síwájú ìdìbò gbogbogbò ọdún 2027, àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) bíi gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àti Bala Mohammed láti ìpínlẹ̀ Bauchi ní ìpàdé pẹ̀lú adarí ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress (NDC), Senator Seriake Dickson àti gómìnà àná fún ìpínlẹ̀ Kano Rabiu Kwankwaso gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ ìlàjà láàrin àwọn gómìnà àti mínísítà ìlú Àbújá. Ọjọ́ Àìkú ni Mákindé àti alága ẹgbẹ́ gómìnà PDP Mohammed ní ìpàdé àtilẹ̀kùnmọ́rí ṣe pẹ̀lú Senator Seriake Dickson tí ó ṣaṣojú ìwọ̀ oòrùn Bayelsa ní Bauchi. Lẹ́yìn èyí ni Mákindé àti Dickson rin ìrìnàjò lọ Kano níbi tí wọ́n ti darapọ̀ mọ́ Kwankwaso pẹ̀lú olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ṣe àpèjúwe ìpàdé ọ̀hún ní ti ayẹyẹ Eid-el-Fitr, àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ṣùgbọ́n tí wọn kò fẹ́ dárúkọ ara wọn ní ìjíròrò wọn ò lè jìnnà sí ìgbáradì fún ètò ìdìbò ààrẹ ọdún 2027. Ṣùgbọ́n akọ̀wé ẹgbẹ́ PDP tí Wike ṣe àtìlẹ́yìn fún Jungudo Mohammed fi ẹ̀sùn kan gómìnà tó ń ṣe àtìlẹ́yìn fún ìgbìmọ̀ tí Tanimu Turaki ń darí wípé wọ́n ń pètepèrò àti ba ẹgbẹ́ jẹ́ níbi ìpàdé ẹgbẹ́ National Convention tó ń bọ̀ lọ́nà. Èyí ń wáyé bí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ìpínlẹ̀ Kano ṣe fi ìdùnnú wọn hàn lórí ayẹyẹ ìtúnu ààwẹ̀ tí adarí ẹgbẹ́ òṣèlú NNPP Rabiu Kwankwaso ṣe àgbékalẹ̀ nílé rẹ̀ tí ó wà ní ojúnà Mila ní Kano. Kwankwaso ṣe àpèjúwe àgbékalẹ̀ ìpéjọpọ̀ yìí ní àkókò fún ìṣọ̀kan àti ìdùnnú ayẹyẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn afurasí adàlúrú ni a gbọ́ wípé wọ́n ya wọ ilé ìjọsìn ECWA ní ìlú Òmùgọ̀, ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, ìpínlẹ̀ Kwara, tí wọ́n sì jí olùjọ́sìn 9 gbé. Ìwádìí sọ di mímọ̀ wípé ẹ̀ṣọ́ aláàbò rí àwọn 3 gbà kalẹ̀ lọ́gán tí wọ́n fèsì sí ìkọlù. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin ìsìn àárín ọ̀sẹ̀ tí èyí dá ìfòyà sílẹ̀ láàrin àwọn olùjọ́sìn àti olùgbé ní agbègbè. Bákan náà ni ìwádìí sọ di mímọ̀ wípé àwọn adàlúrú ya wọ ọgbà ilé ìjọsìn bí ìsìn ṣe ń lọ lọ́wọ́ tí wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ olùjọ́sìn wọ inú igbó lọ. Orísun ìròyìn ní lẹ́yìn tí àwọn èrò ìjọ ké gbàjarè ní àpapọ̀ ikọ̀ ọlọ́pàá, ọdẹ inú igbó àti òṣìṣẹ́ ológun lépa wọn wọ inú igbó tí wọ́n fi rí àwọn 3 gbà kalẹ̀. Orísun ìròyìn tó ṣe fẹ̀mítẹ̀ láti Kwara South Joint Security Watch tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí bí ìkọlù yìí ṣe wáyé pẹ̀lú wípé ilé ìjọsìn yìí wà nítòsí ibi ìpàgọ́ ológun. Ó ní àwọn ti gbọ́ tẹ́lẹ̀ wípé ó ṣeéṣe kí ìkọlù wáyé, òun sì ní ìrètí wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti gbáradì. Bákan náà ni orísun ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn 4 tí wọ́n jí gbé ní abúlé Babanla ṣì wà ní àkàtà àwọn ajínigbé pẹ̀lú wípé wọ́n ti san mílíọ̀nù 10 náírà owó ìdásílẹ̀ tí gbogbo ìlú jọ pawọ́pọ̀ dájọ́. Kọmíṣánná fún ìròyìn ní ìpínlẹ̀ Bọ́láńlé Olúkójú fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ti rí àwọn 3 gbà kalẹ̀, ìgbìyànjú sì ń lọ lọ́wọ́ láti rí àwọn yòókù gbà kalẹ̀. Ó ní àwọn gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò, ọdẹ inú igbó àti fìjìláńtè. Ìjọba sì ti pàṣẹ fún àwọn agbófinró kí wọ́n tẹra mọ́ láti mú àwọn adàlúrú kí wọ́n sì rí àwọn tí wọ́n jí gbé gbà kalẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀gá ọlọ́pàá yányán Ọlátúnjí Rilwan Disu ti ké sí àwọn ọ̀gá ọlọ́pàá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìgbéga sí ipò Assistant Inspector General of Police (AIGs) àti Commissioner of Police (CPs) kí wọ́n rí ìgbéga wọn gẹ́gẹ́ bí ìpè fún àlékún iṣẹ́ ju ẹ̀bùn lásán lọ. Disu sọ ọ̀rọ̀ wọ̀nyí lónìí níbi ayẹyẹ ìgbéga àwọn ọ̀gá ọlọ́pàá tí ó wáyé ní gbọ̀ngàn Goodluck Ebele Jonathan ní olú iléeṣẹ́ ọlọ́pàá Àbújá. IGP kìlọ̀ wípé
kò ní sí ààyè fún ìmẹ́lẹ́, àṣìlò ipò, ìwà ìbàjẹ́ tàbí àìṣiṣẹ́ ẹni bí iṣẹ́, kí wọ́n bọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọnìyàn, jáfáfá sí ìpè ará ìlú. Ọ̀gá ọlọ́pàá ní àkókò tí ọlọ́pàá ń fi ojú tẹ́ńbẹ́lú ará ìlú ti kọjá. Ó ṣe pàtàkì láti mú kí ará ìlú ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́pàá, dènà ìwà ọ̀daràn kí wọ́n sì gbé òfin ró. Ó ṣe àpèjúwe ayẹyẹ yìí ní èyí tí ó lápẹẹrẹ. Níbi Dìísù ti ń kí àwọn ọ̀gá ọlọ́pàá kú oríire ni ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbéga wọn wáyé látara ọdúnmọ́dún tí wọ́n ti ń fi ọkàn àti ara sìnlú. Ó wá ṣe ìkìlọ̀ àti fi wọ́n jófin bí àṣemáṣe kankan bá wáyé láti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ abẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Láàrin rògbòdìyàn adarí tó ń lọ pẹ̀lú ẹgbẹ́ onímọ́tò NURTW, Tajudeen Bárúwá ti gba ipò adarí ẹgbẹ́ ní olú iléeṣẹ́ wọn l'Àbújá, tí ó fi túlẹ̀ká mọ́ Musiliu Akínsànyà tí gbogbo ènìyàn mọ̀ sí MC Olúọmọ lórí. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ ilé-ẹjọ́ tí ó fìdí Bárúwá múlẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ààrẹ ẹgbẹ́. Níbi ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní kété tí ó gba ìṣàkóso ẹgbẹ́ ní Bárúwá pẹ̀lú àwọn alátìlẹyìn rẹ̀ jákèjádò orílẹ̀-èdè ní ìgbésẹ̀ wọn ní àtìlẹyìn ìdájọ́ ilé-ẹjọ́ méjì tí ó ṣègbè lẹ́yìn rẹ̀. Bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ti àlàáfíà tí ó lọ pẹ̀lú ìlànà òfin yàtọ̀ sí èyí tí wọ́n fi agídí gbà. Bárúwá fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti kọ́kọ́ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí èròǹgbà wọn àti gba secretariat, bí ó ti ṣe àfihàn ìwé ìdájọ́ ilé-ẹjọ́ láti fi mú ìgbésẹ̀ wọn yá kíákíá, ṣùgbọ́n ó ní èsì tí àwọn gbà láti ẹnu ọlọ́pàá kò tẹ́ wọn lọ́rùn. Pẹ̀lú gbogbo àsọdájú wípé àwọn kò ní dá wàhálà sílẹ̀, ohun kan ṣoṣo tí àwọn fẹ́ ṣe ni láti gba ohun tí ó tọ́ sí wọn padà. Ó túbọ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé odidi ọdún méjì ni àwọn fi dúró lẹ́yìn tí àwọn gba ìdájọ́ ilé-ẹjọ́ kí àwọn tó pinnu àti lo ọwọ́ agbára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti rán adelé olùṣirò àgbà àná fún orílẹ̀-èdè Chukwunyere Nwabufo lọ ẹ̀wọ̀n ọdún 8 lórí ẹ̀sùn oníkókó 9 tí ó dá lórí màgòmágó owó. Níbi ìdájọ́ òní ni adájọ́ James Omotosho ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ EFCC tí ó bá ṣe ẹjọ́ pèsè ẹ̀rí tó péye tako olùjẹ́jọ́. Adájọ́ Omotosho tí ó kọ̀ àti fún olùjẹ́jọ́ láǹfààní owó ìtanràn rán ní ẹ̀wọ̀n ọdún 8 lórí ẹ̀sùn kọ̀ọ̀kan tí ó ní ó gbọ́dọ̀ ṣe papọ̀ lẹ́ẹ̀kan náà concurrently. Adájọ́ ní Nwabufo darí owó ìlú tí ó wà fún Security and Defence sí ibòmíràn nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí adarí Finance and Accounting ní Ministry of Defence. Níbi ó ti ń gbóríyìn fún àjọ EFCC lórí bí wọ́n ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ìgbẹ́jọ́ ṣe ń lọ sí, ni adájọ́ Omotosho ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀rí tí ẹlẹ́rìí kẹsàn-án ṣe àgbékalẹ̀ wípé Nwabufo ni ó fúnra rẹ̀ ṣe àgbékalẹ̀ $200 mílíọ̀nù $200 mílíọ̀nù tí ó dá padà kò ṣe lòdì sí ìwádìí. Nwabufo ló ń jẹ́jọ́ lórí ẹ̀sùn màgòmágó owó tí iye rẹ̀ tó $868 mílíọ̀nù nígbà tó ń sìn gẹ́gẹ́ bí adarí ìṣúná ní Ministry of Defence láàrin ọdún 2019 sí 2021. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn 8 ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n di olóògbé lẹ́yìn tí àwọn adàlúrú yin àdó olóró IED ní ojúnà Luma ní ìjọba ìbílẹ̀ Bogu, ìpínlẹ̀ Niger. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, ìdúgbàmù yìí bá ọkọ̀ kan tó ń rìn lọ lónìí ọjọ́ Ajé. Bákan náà ni a gbọ́ wípé àwọn adàlúrú wọ̀nyí ba afárá tí ó já ìlú mẹ́ta jẹ́ ní Luma, Babana àti Agwara. Afárá yìí ni ó jẹ́ ọ̀nà kan gbòógì fún àwọn olùgbé, pàápàá jùlọ àwọn olókoòwò àti awakọ̀ tó ń rin ìrìn àjò lọ ẹnu ibodè ọjà Babana tí wọ́n ná ní gbogbo ọjọ́ Ajé. Ìròyìn jábọ̀ síwájú àkókò yìí wípé irúfẹ́ ìdúgbàmù bẹ́ẹ̀ ti wáyé lónìí ọjọ́ Ajé ní Woro, ìjọba ìbílẹ̀ Kayama, ìpínlẹ̀ Kwara, níbi tí ọ̀pọ̀ ti di olóògbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Aṣòfin tó ń ṣaṣojú Òdìgbò Constituency 1 ní ìpínlẹ̀ Ondo ní ilé ìgbìmọ̀ Ọlátúnjí Fábíyì ti rọ ìjọba àpapọ̀ kí ó fi ààyè gba àwọn òṣìṣẹ́ àjọ Àmọ̀tẹ́kùn láti máa lo ìbọn alárìífín ayẹta sophisticated weapon láti fi gbógun ti ìṣòro ààbò. Lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni Fábíyì ti sọ fún iléeṣẹ́ ìròyìn NAN wípé iṣẹ́ Àmọ̀tẹ́kùn ò lè múnádóko bí wọn kò bá ní àǹfààní àti lo ìbọn ìgbàlódé yàtọ̀ sí àwọn ṣakabùlà tí wọ́n sì ń gbé kiri. Aṣòfin yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn mọ gbogbo ibi kọ́lọ́fín láàrin ìpínlẹ̀ ṣùgbọ́n nílò ìbọn gidi pẹ̀lú ojúlówó ohun èlò ìgbàlódé láti fi gbógun ti ìṣòro ààbò. Aṣòfin yìí ṣàlàyé wípé bí ìjọba àpapọ̀ bá lè fi ààyè gba Àmọ̀tẹ́kùn àti lo ìbọn alágbára, ìṣòro ààbò pàápàá jùlọ káàkiri ẹkùn gúúsù ìwọ̀ oòrùn yóò dínkù pátápátá. Fábíyì tí ó jẹ́ alága ìgbìmọ̀ ilé aṣòfin lórí ètò ààbò ní ẹ̀ka òfin kò rẹ̀wẹ̀sì lórí ìgbìyànjú wọn àti dáàbò bo ẹ̀mí àti dúkìá ní ìpínlẹ̀. Ó ní àwọn ti ní ìpàdé pẹ̀lú àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀, àwọn ti fi ìgbáradì hàn láti ṣe àtìlẹ́yìn ní gbogbo ọ̀nà lábẹ́ òfin, ṣùgbọ́n àwọn ń bẹ ìjọba àpapọ̀ kí ó fi ààyè gba lílo ìbọn ìgbàlódé láti lè mú wọn ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.